Yes, day 27, Yoruba Nation Self-Determination. A fẹ́ dá dúró, a fẹ́ gba ilẹ̀ wa kúrò lọ́wọ́ Nàìjíríà. A ṣe Nàìjíríà mọ́, torí pé Nàìjíríà kì í ṣe country. Mo ń fi àsìkò yìí, mo fi ń rọ gbogbo ọmọ Yorùbá ní diaspora pé ká dìde, ká béèrè fún ẹ̀tọ́ wa, káwọn tó wà nílé lè jàǹfààní irú ìtawà náà ń jẹ ní ìlú òyìnbó. Fún ọ̀pọ̀lọpọ̀ ìdí, a fẹ́ gba identity wa, a fẹ́ wà ní ibi tí wọ́n máa pè wá ní orílẹ̀-èdè. 1914 ní Britain ló kó Igbo, Yorùbá, Hausa àti gbogbo ẹ̀yà ni wọ́n pè ní Nàìjíríà. Ó dẹ̀ ti expire láti 2014. Ní security, ní education, èdè wa wọ́n jẹ́ ká lè máa sọ gẹ́gẹ́ bí ìlú wa. Ilé ìlàṣẹ wa ń sọ fún gbogbo àwọn tó ń bẹ ní diaspora pé gbogbo wa gbọ́dọ̀ dìde o láti béèrè fún ẹ̀tọ́ wa. Self-determination kò kì í ṣe offence, inalienable right ni, and that right must be respected by everyone outside the country. Koiki Media, bringing the world closer to your doorsteps.